Ẹ kú déédéé ìwòyí o, orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ni ó tún padà dé lónìí ọjọ́ Friday. Ṣẹ́yìn náà rántí pé ní ọjọ́ Friday tó bá ti ń di aago 10 alẹ́ ní Nàìjíríà, òun náà ni ètò yìí tó ń bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ayérayé Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tuntun. A yìn lógo fún ọwọ́ agbára ètí ẹ fi ń ṣiṣẹ́. A dúpẹ́ fún ètí ẹ ti ṣe. A dúpẹ́ fún ètí ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́. A sì dúpẹ́ fún ètí ẹ ti sọ pé ẹ ó ṣe fún wa. Bàbá Olúwa ẹ gba ọpẹ́ wa. Mo gbàdúrà bí ẹ ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, ọwọ́ Ọlọ́run yóò dé ọ̀dọ̀ yín. Ìmọ́lẹ̀ yóò sì débi tí òkùnkùn wà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Ṣáájú ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n kí wa ní ọ̀sẹ̀ láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ síbi tá a wà ẹ́. Wọ́n kí wa birthday. Èmi ò mọ̀ pé bó ṣe ní lára nu tá a ṣe irú rẹ̀ rí. Wọ́n fi mí ṣe ẹ̀yẹ ní agbègbè mi láti bí ọ̀sẹ̀ kan síbi tá a wà ẹ́. Wọ́n nígbà tá a ṣe irú rẹ̀ rí, a mọ̀ pé bó ṣe ń rí náà nìyẹn. Ṣùgbọ́n mo gbàdúrà bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ń bẹ láàyè, ohun rere kò ní dáwọ́ dúró nílé gbogbo wa lórúkọ Jésù Kristi. Mo sì tún fi àsìkò yìí tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń gbà wá níyànjú, tó ń gbàdúrà fún wa. Àwọn tó tún ṣe bẹ́bẹ́ wọ́n á fún wa ní owó. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá ní àìjá dárúkọ yìí, wọ́n á ní ká má dárúkọ wọn. Mo gbàdúrà bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè. Àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ lórúkọ Jésù. Kì í ṣe yẹn nìkan o. Àwọn kan ń béèrè àwọn àìní wa, mo gbàdúrà àìní ṣaláìní lórúkọ Jésù Kristi. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi kan nínú Olúwa tí wọ́n wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Wọ́n bá mi sọ àwọn nǹkan kan nípa ètò tí a ṣe kọjá. Mo dẹ̀ sọ kíní kan fún wa pé ojoojúmọ́ à ń try láti improve. A fẹ́ try láti máa improve lójoojúmọ́. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ ká dé ìkóríta tí à ń fẹ́. Tí ìwọ náà bá farabalẹ̀ wo láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ 5 sẹ́yìn, ẹ̀yin náà rí i pé nǹkan ń dà á sí. Mo sì gbàdúrà pé á dá pátápátá, á dé ìkóríta yẹn. Àwa náà ń sa ipá ní ojoojúmọ́ láti rí i pé mo like quality pictures àti quality audio. But díẹ̀díẹ̀ náà ni kì í ṣe ọjọ́ tí ẹ̀yin olóyìnbó máa ń pòwe kan, wọ́n ní Rome was not built in a day. Díẹ̀díẹ̀ náà ni we will get there. I can assure you that we will get there. Ọlọ́run á sì ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ tí mo sọ nípa àmọ̀ràn bàbá wa nínú Olúwa ni pé àráyè fún àdúrà tó. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Ọgbọ́n tá a sì ń ṣe ni pé ká kó gbogbo nǹkan tá à ń sọ yìí ká kó sínú wákàtí kan. Wọ́n ti wá ràn mí lọ́wọ́ láti bá mi gé. Èmi náà ó ṣe bí ọmọ tó dáa. A sì dọ̀gbọ́n sí bẹ́ẹ̀ ṣe sọ yẹn. A sì ráyè gbàdúrà. Mo sì gbàdúrà pé bá ṣe ń ké orúkọ Jésù, orúkọ náà jẹ́ fún gbogbo wa lórúkọ Jésù Kristi. Nípa ti Mercy Rain Groups tí a ní, ó ti di 5 báyìí. Ṣùgbọ́n mo sì tún fi àsìkò yìí sọ fún wa wípé a ní ìṣòro púpọ̀ lórí Mercy Rain ti ẹ̀ka ti Britain. Ìṣòro ọ̀rọ̀ yẹn ó dàbí ó ká wa lára. Kódà lẹ́nu bí ọjọ́ 3 síbi tá a wà yìí, à ń wò pé ká kúkú ká cancel ti Britain version. Díẹ̀ ni pé gbogbo àrọwà wa ó dàbí pé ẹ̀yin apẹ ló ń bọ́ sí fún ọ̀pọ̀lọpọ̀ àwa kan. Mo dẹ̀ sọ kíní kan, mo kọ kíní kan sí Mercy Rain Group ti Britain pé ìgbàgbọ́ mi ni pé àwọn British wọ́n wà cultured, they are more or less conservatives. So òye yẹ kó yé wa. Ẹlòmíràn ni àwọn ṣe mistake ni àwọn kan ò understand, kò yé wọn nǹkan tí à ń try láti ṣe. Ìgbàgbọ́ mi nìyẹn. Nínú ọ̀rọ̀ tí a dẹ̀ sọ nínú àánú tó kọjá yìí, a sọ̀rọ̀ nípa ìkóra ẹni ìjánu. A gbọ́dọ̀ try. Ṣé rí kì í ṣe pé bóyá nǹkan ayọ̀ group ni pé kóníkálùkù wa máa post. Ṣùgbọ́n a ti ní ìrírí tó pọ̀ nípa groups. In fact, group tá dálẹ̀ yẹn was the last option fún mi. Wọ́n ti pẹ́ tí àwọn tó rọ̀gbà yìí wa kó ti pẹ́ tí wọ́n ti ń sọ fún mi pé ká ní group ní ẹ̀. Àwọn èèyàn máa bastardize ẹ̀. Wọ́n bà èrèdí group yẹn jẹ́. Torí pé àwọn nǹkan tí ogun dẹ̀ wọ́n sọ fáwọn èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń jù sórí afẹ́fẹ́ yìí, irọ́ pátápátá ni gbogbo ẹ̀. Mo sọ fún wa yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń jù sórí afẹ́fẹ́, mo tún sọ mo ní irọ́ ni. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbé ayé ènìyàn. Torí náà mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run.
ẹ̀yin tí Massegate pàápàá ti Britain àwọn ọ̀dà kan Amẹ́ríkà mo ti ro lọ́sẹ̀ tí a lò kọjá ẹ̀ a ní ìrírí tí a ò fẹ́ but òun náà ṣe bẹ́ẹ̀ wọn fi àṣìṣe ni gbọ́tẹ̀ bá ti yọ àwọn èèyàn kúrò bẹ́ẹ̀ náà ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú pé ẹni tá bá ti yọ kúrò ní group yẹn ànídá padà ìbáàjọ́ rẹ̀ wa ìbáàjẹ́ ọmọ wa ló wà lórí group kan tó bá ti ṣe a máa yọ ànídá padà torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹlòmíín rò bóyá òun post lójoojúmọ́ kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbé ayé ẹnikẹ́ni kódà mo sọ lẹ́ẹ̀kan mo ní irọ́ pátápátá ẹlòmíín ò tiẹ̀ kí ń fọkàn sí a kàn post tó bá ti rí post kan báyìí eléyìí ga ó post nìyẹn ẹjọ́ mẹ́ta ìtẹ́pẹ́tẹ́ náà bá wòye wọ́n ń pa àwọn kan ní express kìíní kan ìgbà kò bá sùn gbogbo adẹ̀wádìí ẹ̀ lọ́jọ́ yẹn kò sí nǹkan tó jọ kò sí nǹkan kan tó jọ rárá tó ó dẹ̀ yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ náà ní ẹsẹ̀ fún ara lé yín o àwọn tó rìnrìn àjò ṣe kìíní kan awádìí kò sí one single radio station àti TV station Nàìjíríà tó gbé ìṣẹ̀lẹ̀ yẹn so Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká kíyèsára ṣẹ́rí mo dẹ̀ máa sọ fáwọn èèyàn pé ìwọ̀n bá lọ rọ́ òṣèlú kan wá mọ̀ ìwọ̀n bá lọ rọ́ pásítọ̀ kan wá mọ̀ ọ̀rọ̀ tó yẹ kó kàn wá báyìí òun ni ọ̀rọ̀ ayé ènìyàn bí ayé yẹn ṣe máa tẹ̀síwájú bó ṣe máa dáa fún bí yẹn ṣe máa wo ìṣeré àwọn ọmọ ẹ̀ mo sì gbàdúrà bẹ́ẹ̀ ṣe ń ṣe Ọlọ́run á ràn yín lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Lágbára ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àdúrà tá a fẹ́ gbà gan òun ni nípa àwọn àkọ́bí ọ̀pọ̀lọpọ̀ ètò ìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ètò láti gbé kalẹ̀ nípa àwọn àkọ́bí ṣùgbọ́n kinní kan wà tí à ń mísì síbẹ̀síbẹ̀ lórí àwọn àkọ́bí ọ̀pọ̀lọpọ̀ mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó gbàdúrà lórí nípa àwọn àkọ́bí nígbà tí àwọn kan nínú wọn tí wọ́n ṣiṣẹ́ yẹn gan bí Bíbélì ṣe lànà rẹ̀ àwọn kan kàn ṣe mi ò mọ̀ díẹ̀ tán fi ṣe ṣùgbọ́n a fẹ́ gbàdúrà lórí àwọn àkọ́bí tó ẹni tó bá ti jẹ́ àkọ́bí tàbí tó bá bí àkọ́bí ó fẹ́ jẹ́ gbogbo èèyàn ní ọ̀rọ̀ yẹn kan torí kò sẹ́ni tí ò ní àkọ́bí nínú ilé rẹ̀ kò sẹ́ni tí mo ṣe wà àkọ́bí lèmi náà mo sì ní àkọ́bí mo gbàdúrà Ọlọ́run á fún wa ní ìṣíní láti mọ̀ kọ́tán pé ní àkọ́bí àti láti gbàdúrà àgbàyọrí gẹ́gẹ́ bí àkọ́bí ní gbogbo ìdílé lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n sọ nípa survey ká tó bọ́ sínú ìpàdé àdúrà àti àṣálẹ́ yìí mo fẹ́ ẹ má bínú tí máa ń pè ní àṣálẹ́ o ní Nàìjíríà àṣálẹ́ la wà mọ̀ pé ní Canada sí ní àṣálẹ́ báyìí ní Amẹ́ríkà sí ní àṣálẹ́ báyìí ṣùgbọ́n ní Germany àṣálẹ́ làwọn náà wà ní Britain ní UK generally àṣálẹ́ làwọn náà wà àti àwọn ní South Africa àṣálẹ́ náà wà àti àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ṣe rí ìdí survey tí a ṣe kọjá yẹn ẹni tó bá ti mọ iṣẹ́ ìránṣẹ́ ohùn àánú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ rí i pé kò sí jọ́ ọ̀hún tá a sọ lórí ètò ohùn àánú rí ó ti lé ní ọdún méjì bá ti ṣe episode 127 a ò sọ rí pé ìwọ tó bá fẹ́ ràn wá lọ́wọ́ ibi ló máa sanwó sí ìdí ẹ̀ ni pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí Ọlọ́run fún wa ní àwọn ètò kan bí òfin lè bí kà sí ṣùgbọ́n ohun tí bẹ́ẹ̀ pé ni májẹ̀mú that is covenant pé ṣe báyìí tó bá tí o bá ti lè ṣe báyìí èmi náà ṣe báyìí ìgbàgbọ́ mi sì ni pé bí Ọlọ́run bá pè èèyàn láti lọ ṣiṣẹ́ kan ó ti pinnu rẹ̀ láti fi ohun tí ó lò láti fi tì nídìí Ọlọ́run dẹ̀ ti sọ fún wa bóun ṣe fẹ́ ṣe pé wọ́n á raise àwọn èèyàn tí a ò tiẹ̀ rírí tí a ò mọ̀ rí wọ́n á raise wọn láti mú iṣẹ́ òun yọrí ìgbàgbọ́ wa náà dẹ̀ nìyẹn a sì ń tẹ̀lé ṣùgbọ́n ẹ̀rù bẹ̀rẹ̀ sí bà wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn kan pè wá wọ́n á ní tẹ́ bá ti parí ètò ohun tó dáa jù ni pé ká máa gba ọrẹ kí ẹ má fi wá yín kí ẹ má fi dí ìbùkún mi lọ́wọ́ Ọlọ́run ó tó nǹkan tó dẹ̀ sọ fún wa màrí abẹ̀ sí gbàdúrà ṣùgbọ́n àdúrà wa yẹn kò lọ bí it's not our type of prayer ìdí ẹ̀ ni pé I've never prayed with so much burden and concern in my life mo jẹ́ nìkan tó wà confident in the power of God mo sinmi lé Ọlọ́run pọ̀ ṣùgbọ́n bàtà tó wá dọ̀rọ̀ owó yẹn èèyàn wá dojú pé Ọlọ́run kí ni àwọn àmọ̀ràn wo ló tún wà ẹ̀ oríṣiríṣi àmọ̀ràn ló wà ẹ̀ má yẹ kí n tàn yẹn ó jẹ́ pressure ṣùgbọ́n a wá wò pé kí la lè ṣe tí a fi ní dàbí apàṣẹ wà lójú àwọn tó ń fún wa lámọ̀ràn tí a fi máa maintain ìwà ìrẹ̀lẹ̀ wa lójú wọn torí mo ti ṣe alábàpàdé mo ti ṣiṣẹ́ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nínú Olúwa tẹ́ bá fún wọn ní àmọ̀ràn ẹsẹ̀kẹsẹ̀ ló máa sọ wípé ẹ̀mí Ọlọ́run ní mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn mo ṣe fẹ́ ṣe ní o a sì mọ̀ bó ṣe ní lára tiwa àwa náà dẹ̀ fẹ́ ṣe ní ọ̀nà tí ó máa gbà mú ìtìjú tàbí disrespect wá fún àwọn tó ń gbà wá nímọ̀ràn àwa bẹ̀rẹ̀ sí gbàdúrà tó ẹ̀mí Ọlọ́run wa ní irú nǹkan náà fẹ́ nìyẹn kí wọ́n lọ vote yẹ Olúwa tá máa lọ mú
eléyìí tí kì í ṣe àṣẹ yín kọ́ mìíràn dé aṣọ wa pé wọ́n á ti ọ̀rọ̀ wa lẹ́yìn ká ṣe torí mo jẹ́ nìkan tó ti kọ́ láti má ṣe ohunkóhun láì jẹ́ pé Ọlọ́run sọ pé ó yá ẹbí àwọn tí ẹ náà lọ ṣe ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ ń confirm pé there is God somewhere, yes, and our God is still on the throne. Ó fi yé wa pé Ọlọ́run wá ṣì wà lórí ìtẹ́ bẹ́ẹ̀ ni tó bá a ṣe survey yẹn ṣe rí gbogbo ìbéèrè tẹ́ lórí survey yẹn pátá ó ní ìmọ̀ràn gbogbo ènìyàn tí wọ́n ń gbà wá tẹ́tẹ́ fún wa ní èsì survey yẹn anybody ló lè rí àti ìyọkùrò lórí website wa mi àti wọ́n lè rí a lè vote mọ́ torí Monday ní abẹ̀rẹ̀ voting Wednesday láti parí voting yẹn a lè bẹ̀ Ọlọ́run pé láàrin ọjọ́ mẹ́ta yẹn Ọlọ́run kó jẹ́ kí ìwọ àti èmi tájọ gbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ká gbà wípé nǹkan tí àwọn èèyàn fẹ́ nìyẹn Ọlọ́run dẹ̀ tì wá lẹ́yìn níbẹ̀ nígbà tá a lọ wo website yẹn àwo vote àná ni mo ṣiṣẹ́ tí ó wà ń bì ẹni pé àwọn kan gbọ́dọ̀ ní a béèrè pé how do you want us to request for assistance for ohun àánú ẹni pé ọ̀nà báwo lẹ ṣe fẹ́ ká bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ pàápàá ìrànlọ́wọ́ owó lórí ètò ohun àánú ẹ̀rí àwọn kan ìmọ̀ràn tán fún wa ni pé allow call for offering whenever you minister ẹni pé àwọn kan gbà nímọ̀ràn pé tó bá ti fẹ́ parí iṣẹ́ ìránṣẹ́ báyìí ká ní káwọn èèyàn kó ṣe ọrẹ then nígbà tí a ṣe vote tán àwọn tó vote fún wọn jẹ́ 2%, ìdá 2 nínú 100 àwọn ló sọ bẹ́ẹ̀ àwọn kan sọ pé through weekly giving from partners pé ká ní partners àwọn tá máa gbé iṣẹ́ ìránṣẹ́ sókè tó pé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ á níye tí wọ́n fi ilẹ̀ fún ètò àánú àwọn tí ó vote fún pé òun ni ká máa lò wọ́n jẹ́ 2% náà àwọn kan dábàá pé wọ́n ní do not ask for financial assistance àtòrímọ̀ràn yẹn náà nígbà yẹn táwọn kan ní ẹ má tẹ̀ béèrè anything lọ́wọ́ anybody ẹ má béèrè rárá ẹ má béèrè 5 naira in fact arábìnrin kan sọ fún wa pé tó máa mú wa gan ẹ má gbà á tó ẹlòmíì owó oògùn ló ń lò owó gbọ́dọ̀ tí máa ń pọ̀ owó yẹn náà wọ́n ní wọ́n ní owó gbóná owó rituals ni lè ṣe Ọlọ́run ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn tó vote fún yẹn wọ́n jẹ́ 4% yẹn ìdá 4 nínú 100 àwọn kan náà gbà nímọ̀ràn pé through requesting when the need arise wọ́n ní níwọ̀n ìgbà tá a bá ti ní ìnáwó kan níwájú bóyá nǹkan kan wà la fẹ́ ṣe àwárówó ṣe wọ́n ní ìgbà yẹn ká máa béèrè fún owó àwọn tó dìbò fún yẹn ni wọ́n jẹ́ 11% yẹn ìdá 11 nínú 100 then àwọn kan tún sọ wá pé ká ní monthly partners torí àwọn tó ń gbó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káàkiri àgbáyé oṣooṣù náà ń gbowó tó wá jẹ́ monthly partners wọ́n ti mọ̀ pé lóṣù yóò wọ́n máa fún ṣe ohun àánú àwọn tó dìbò fún yẹn wọ́n jẹ́ 21% àwọn ìdá 11 nínú 100 now àwa fi tiwa náà kún ìyẹn tí Ọlọ́run sọ fún wa gan ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí a dẹ̀ ń tẹ̀lé di bá a ṣe ń sọ̀rọ̀ yẹn ni pé allow whoever want to give contact you ohun tí Ọlọ́run sọ ni wípé ìwọ ṣáà máa ṣe tí mo rán ẹni kó lọ́nàjúmọ́ Bíbélì yẹn àwọn tí mo bá fi sí lọ́kàn wọ́n á pè wọ́n á dẹ̀ sọ pé ohun tó bá ti sọ ìwọ ṣáà gbà bẹ́ẹ̀ torí pé nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn àwọn tó wá dìbò fún yẹn wọ́n á jẹ́ 59% ìdá 59 ẹ wò nígbà tá a rí result yẹn inú wa dùn ọkàn wa sì yọ̀ torí pé Ọlọ́run ṣe sọ gan fún wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìyẹn ṣùgbọ́n àlẹ́lẹ́rìí so kò jẹ́ kí ọ̀rọ̀ yẹn kò jẹ́ kó dùn sọ fún wa àdúpẹ́ lọ́wọ́ yín a sì èmi gbàgbọ́ wípé ọwọ́ Ọlọ́run wà níbẹ̀ ìdí ẹ̀ náà kò yẹn pé tí wọ́n bá pé kóòtù ni wọ́n ní ká maintain status quo yẹn pé orí ọwọ́ tó wà ń wo ibẹ̀ ni kò dúró lé ìgbà tí a rí yẹn ọkàn wa balẹ̀ ó sì ń fún wa ní ìrètí láti tẹ̀síwájú mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ rí i pé mo ń wo aago mo ní aago kan níbi tí mo ń wò mo ń tẹ̀síwájú ọ̀rọ̀ yìí nínú iṣẹ́ ìránṣẹ́ ti àṣálẹ́ tí ẹ ò bá gbàgbé àti sọ fún atẹ́lẹ̀ pé ohun tá a fẹ́ ṣe lé lórí ni back to him who is able yẹn pé padà sọ́dọ̀ ẹni tí ó ní ipá láti ṣe ẹ̀rí tí èyàn ò bá lọ sọ́dọ̀ ẹni tó ní agbára láti ràn yàn lọ́wọ́ onítọ̀hún á kàn máa fẹsẹ̀ walẹ̀ kiri á máa forí dólẹ̀ kiri ọkàn ò ní balẹ̀ kò ní òye àti ìmọ̀ bí ó ṣe mú ayé ara rẹ̀ tẹ̀síwájú abẹ́rẹ́ ẹ̀rí back to him who is able back to him who is able pé padà sọ́dọ̀ ẹni tí ó ní ipá láti ṣe ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa kìrìsìtẹ́nì àti kúrò lọ́dọ̀ ẹni tó ní ipá láti ṣe o bẹ́ẹ̀ ni mo wí fún wa àti kúrò lọ́dọ̀ ẹni tó lè ṣe
ọ̀dọ̀ àwọn nànà tù là ń tẹ̀lé kiri. Àwọn tó à ń tẹ̀lé gan, let me tell you one thing. I want to confirm it to you that most of you children of God, those people you thought that they are your leaders, you are even morally sound than most of them. Bẹ́ẹ̀ ni mo wí. Ọ̀pọ̀lọpọ̀ wọn kò tiẹ̀ sí ìwà ń pé ọmọ Ọlọ́run tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ yìí. Àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ti ṣe ìránṣẹ́ yìí for over 20 years. Àwa náà ti bá ọ̀pọ̀lọpọ̀ ara wa àti bá wọn rìn. Ẹlòmíì a gbọ́dọ̀ máa sọ fún lè báyìí. Ohun tá a discover, mo délé bàbá wa kan nínú Olúwa ní ọjọ́ kan. Nígbà tí mo fi máa débẹ̀, ó mà ṣe o. Mo wà ní sitting room ọjọ́ mo débẹ̀ gbẹ̀yìn, Ọlọ́run dáríjì mi. Mo jókòó sórí chair. Ìyàwó wọn ó wá bá wọn, ó dẹ̀ sọ with respect. Mo gbọ́ dáadáa sórí Ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn, kì í ṣe ẹ̀bùn ẹ̀mí mo ń sọ yìí o. Ẹ̀bùn pé tẹ bá sọ̀rọ̀ lọ́ọ̀kan yẹn tí n bá fẹ́ gbọ́n tẹ́ ń sọ máa gbọ́. Àwọn ará church wà mọ̀ dáadáa. Wọ́n ní báwo lè ṣe gbọ́ yẹn náà? Tí n bá fẹ́ gbọ́ mi ní gbọ́, ṣùgbọ́n tí n bá fẹ́ mọ̀ nǹkan tẹ́ ń sọ, as far as kọjá bíi 4 meters síbi tí mo wà, màá gbọ́ nǹkan tẹ́ ń sọ. Mo ní Ọlọ́run fún mi ní gift yẹn láti gbọ́ ọ̀rọ̀. Now ó dẹ̀ lọ bá ọ̀pẹ ó ní dáàdi, ó ní òun fẹ́ lọ bá àwọn obìnrin inú ìjọ torí pé wọ́n tún ṣọ́ọ̀ṣì ṣe, so òun fẹ́ lọ sí bàbá ìsìn wọn. Mi ò rò bí yẹn nira jù. Bàbá yẹn ní Olúwa ní ṣé kí n wá gbé ẹ lọ ni, ṣé kí n gbé ẹ lọ ni, àkórí ẹ̀ ò pé ní orí mo lálejò. Bàbá wọn farabalẹ̀ wo bàbá yìí pé ẹ gbọ́, tí obìnrin kan bá ti wà bàbá yẹn nínú ṣọ́ọ̀ṣì pé òun ní ìṣòro pẹ̀lú ọkọ òun, ẹ gbọ́ báwo ló ṣe fẹ́ parí ẹ̀ gan. Ẹ̀rí ohun tí mo bá débẹ̀ ni wípé a gbọ́dọ̀ padà lọ sọ́dọ̀ ẹni tó lè ṣe é, kì í ṣe ẹni tí a rò pé ó lè. Ọ̀pọ̀lọpọ̀ wa Kìrìsìtẹ́nì ìdí tí ogun wa fi dúró síbẹ̀ náà ni pé àwọn tá a lọ ń bá a rò pé wọ́n lè ṣe é ni. Kí ló fà á? Ẹnu ẹlòmíì dùn. Kí ló fà á? Ẹlòmíì tó bá ṣiṣẹ́ ìránṣẹ́ báyìí bí ìgbà mọ́mì kan bá mi, ó pè mí ní bí alánà àbí ìní, wọ́n sọ fún mi pé wọ́n ní àwọn kan túnú TV wọn sí Nigerian church pastor, wọ́n ṣàdárúkọ pastor yẹn. Wọ́n ní ó bẹ̀ sí pariwo, bẹ̀ sí kí ó bẹ̀ sí hà fún. Wọ́n ní ọmọ kékeré ó wá bẹ̀, ó ní mọ́mì, why is this man shouting? Ìtìjú ni. Mọ́mì náà mo kàn tó máa sọ, ẹ̀gbọ́n kí ló fẹ́ sọ? Ó béèrè pé why is he shouting? Bí ẹ bá fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́, ó yóò àwọn máa ṣe o. Kì í ṣariwo, pé kì í ṣe ipá tàbí agbára, bí kò ṣe kíni nípa ẹ̀mí mi. Nǹkan tí Bíbélì sọ fún wa nìyẹn. Ohun tí mo bá débẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ Kìrìsìtẹ́nì, ibi tí à ń dorí kọ, a rò pé wọ́n lè ṣe ni, and they have nothing to offer us. Ẹ̀rí mo ń ka ẹsẹ̀ kan níbẹ̀ nígbà tí mo múra sílẹ̀ fún ẹ̀kọ́ yìí, ẹni pé ìwé Timothy kejì orí 3 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ, the book of 2 Timothy chapter 3 from verse 1 to verse 8. Mo pín ohun tí mo rí bẹ́ẹ̀ yàtọ̀ sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ lè rí, torí pé mo pín sí ìdá mẹ́ta, mo pín ẹsẹ̀ mẹ́jọ yẹn, mo pín sí ọ̀nà mẹ́ta. Mo sì fẹ́ kí èmi àti ìwọ ká wò, ṣùgbọ́n ìbéèrè kan ló fẹ́ kọ́kọ́ béèrè lálẹ́ yìí o. Ìbéèrè yẹn náà ni wípé ǹjẹ́ ẹ̀gún ìgbẹ̀yìn ayé ǹjẹ́ kò ti wù mí báyìí? Ǹjẹ́ torí èmi ò rí ọ̀rọ̀ yẹn sí prophecy o, kò jọ bí èpè ni, kò jọ bí ẹ̀gún ni o, ní ọ̀rọ̀ Bíbélì o, pé tó bá di tá kan ìgbà ewu yóò dé. Wọ́n sọ àwọn nǹkan tá máa farahàn nínú ayé àwọn ènìyàn. Ẹ jẹ́ ká lọ wo kí ni ìwà àwa ènìyàn lónìí. Èmi gbà yìí pé nígbà tí Bíbélì sọ̀rọ̀ ìwà yẹn gbà yẹn, àwọn tó ń gbé láyé ìgbà Bíbélì wọ́n máa wò pé eléyìí ò lè ṣeé ṣe nínú ayé kan náà tájọ wà yìí. Ìgbàgbọ́ mi nìyẹn pé wọ́n máa wò pé it cannot be possible in this lifetime tá a wà yìí. Ẹ̀rí mo wo ẹsẹ̀ Bíbélì yẹn Timothy kejì, ẹ jẹ́ ká lọ síbẹ̀ orí 3 ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹrin òun la fẹ́ wò. Ṣé ẹ rí láti ẹsẹ̀ ìkejì tí ẹsẹ̀ ìkẹrin yẹn, Bíbélì sọ ìwà 18 kan, 18 habits ètò máa wà ní ìgbà ewu, ìgbà tá a dẹ̀ wú. Ìyàrá ẹni tó wà bẹ́ẹ̀ ni pé a bá ìwà ẹ̀ láàrin àwọn èèyàn níta, àtúnbà nínú ìjọ. Ẹ̀rí Bíbélì sọ fún àwọn tó ṣẹlẹ̀ ní ìgbà ewu. Mo sọ fún wa pé a gbọ́dọ̀ padà níbi tí mo ń lọ. Ẹ jẹ́ ká sáré kà torí àkókò wa. Ó ní ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. Mo fẹ́ kẹ́ kó farabalẹ̀ kó kàdé ẹsẹ̀ ìkẹrin. Wàá rí pé mi fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ sọ. Mo fẹ́ káráyè gbàdúrà. Mo sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan
they saw that flaw in last week's program, so wọ́n á ní ká ṣàtúnṣe káráyè lè gbàdúrà. Mo fẹ́ fi àyè ogún ìṣẹ́jú lẹ̀ fún àdúrà. Abẹ́rí nígbà wọ́n gbàtàn kàdé ẹsẹ̀ kẹjọ wọn náà jọba mi wáyè ká wọ́n sọ fún àwọn ìwà tó ìwà ó wà nínú church kò mi tí ì church ọ̀ tí ìwà wọn ò sí torí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba ó ti di social gathering. Bẹ́ẹ̀ni ó ti di kì í ṣe èyí tó máa ń sọ pé ìjọ Ọlọ́run ó ti tipẹ́tipẹ́ wọ́n ti kúrò lójú ọ̀nà yẹn. Social gathering ẹ máa rí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ máa rí ọ̀tẹ̀ àwọn ìjọ mi wà jẹ́ pé wọ́n kàn ṣe fashion parade ni ìjọ tí ẹnìkan bá ti ra mọ́tò tuntun ọjọ́ yẹn lápẹ́ dé ṣọ́ọ̀ṣì a máa ju kí báyìí apẹ́ dé amíṣọ̀ fún ju kí báyìí kẹ́lẹ́ mọ̀ pé automatic ni mọ́tò tó rà latest ní 2017 2018 mẹ́mọ̀ bí yẹn ti jáde. Abẹ́rí irú ìgbé ayé bẹ́ẹ̀ tó bá ti wọ inú ìjọ ìgbà ewu ni ẹ̀gún yẹn ti ran ìjọ yẹn. Mo ní wàá béèrè kan ṣé ẹ̀gún ìgbà ìkẹyìn ṣé ẹ̀gún yẹn ò tí ì máa jà ìbáyìí. Àwọn ọ̀nà tó fi lè mọ̀ náà lélẹ́yìí torí pé ó níbi tí mò ń lọ ká lè ráyè lè padà sọ́dọ̀ ẹni tó nípa láti ṣe é. Now nígbà tí àwa wò yẹn tán a tún wá wò kí ni ìwà ìgbàgbọ́ báyìí kí la lè mú jáde nínú ìwà ìgbàgbọ́ tá a lè sọ pé ìgbàgbọ́ rèé o ìgbàgbọ́ tí Jésù fi sílẹ̀ kí ló ti dà lénìí. Irú ìwà wo ni Bíbélì sọ fún wa pé ní ìgbà ewu yẹn ìgbàgbọ́ á dà. Ìyẹn wà ní ẹsẹ̀ 5 á farabalẹ̀ ka ẹsẹ̀ 5 yẹn. Ẹsẹ̀ 5 yẹn ó sọ pé àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ṣe kí ni tí wọ́n sé agbára rẹ̀. Wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run. Nǹkan tí àwa Christian religion ti dà nìyẹn o. Na tá bá wo King James version ló wà lọ́dọ̀ mi bí mo ní version kan tí mo kà ní ọ̀sán Bible in Basic English. Ìyẹn tún èdè òyìnbó tòde òní tìgbàlódé òun ni wọ́n fi kọ́. Èmi náà rí pé ó kà mí lára ẹ̀rí. Ṣùgbọ́n kí ni King James sọ? King James version ní having a form of godliness but deny the power thereof. Tẹ́ bá wo ẹ̀sìn Kìrìsìtẹ́nì láyé tá a wà yìí wọ́n kàn ní àfarawé ìgbàgbọ́ ni. Ẹni pé wọ́n kọ́pì bí ìgbà tí àwọn abọ̀rìṣà tí wọ́n kàn kọ́pì ìwà kan tí àwọn ọmọ Ọlọ́run wù bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ṣe rí. Wọ́n ní bí ẹ sọ pé wọ́n ní àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run. Ẹni pé tẹ́ bá wò láyé ìsìn ohun tí pásọ̀ fi ń wàásù ó yàtọ̀ sí ohun tó ń lò nílé tó fi ń sọ̀rọ̀ àfarawé ni. Tẹ́bá tó máa ní ṣọ́ọ̀tì olùwà ìlágbára àmà pàrọ̀ tó máa nílé ohun ọ̀tọ̀ ni. Ìyẹn pé ẹnìkan sọ fún mi ó ní pastor voice òun ó ló dáa ju normal voice lọ. Mi ò mọ̀ pé mi ò mọ̀ nǹkan tó pè ní pastor's voice o. Tẹ́ bá wò láyé tá a wà yìí tí a bá wà ní church atmosphere ẹ̀rí ẹlẹ́ṣẹ̀ parapọ̀ náà wọ́n bẹ̀ ká sẹ́yìn báyìí àwọn ni dáàdì báwo ni God bless you àfarawé ìwà bí Ọlọ́run nìyẹn. Wọ́n kàn pretend nǹkan tí bẹ́ẹ̀ sọ́nbí nìyẹn pé ìgbàgbọ́ wá di pretending. Mi ì fẹ́ lo èdè òyìnbó àtijọ́ ní hypocrisy ṣùgbọ́n pretending. Ẹ̀kọ́ lè mọ̀ pé àwa náà àgbẹ̀gbẹ̀ Bíbélì dání ẹ̀rí the more tá a bá pé ṣọ́ọ̀ṣì láyé tá a wà ẹni Bíbélì wa máa ń tóbi sí bí Bible láwùgá tó yìí àgbèdání à ń lọ ṣọ́ọ̀ṣì nìyẹn wọ́n ṣe àfarawé à ní programu à ń lọ à ń ṣe àfarawé ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń ṣe yẹn kò tí ẹ̀ dí ọ̀fun ọ̀pọ̀lọpọ̀ wa ká tó wá sọ nínú ọkàn lọ́rùn. Bíbélì sọ fún wa pé ìwà ayé nìyẹn tẹ́ máa rí ní ìgbà tí ìwú bá dé. Wọ́n sọ fún wa pé aláti padà lọ sí ẹ̀dọ̀ ẹni tí ó lè ṣe é ṣùgbọ́n torí pé nígbà tí o bá fẹ́ pe orúkọ rẹ̀ pé Olúwa gbà mí bí ó ṣe gbà ọ́ báyìí ni mo fẹ́ wò torí pé ẹni tí ò bá mọ̀ èèyàn ohun ẹ̀ máa strange tán bá kanlẹ̀kùn fún àpẹẹrẹ ní ibi tí mo wà yìí aago 10:00 ní pẹ́lú ká wá gbọ́ kókókó lẹ́nu ọ̀nà mi ká sọ pé ta ni tàbí ìwọ náà tó ń gbọ́ mi bó ṣe ń gbọ́ mi lọ́wọ́ yìí ò ń gbọ́ kókókó lẹ́nu ọ̀nà ó wá ní ta ni ohun tó gbọ́ ògbọ́n ohun ẹni yẹn rí ta lẹ́ni yìí ó wá dárúkọ orúkọ tó dá fún ẹ yìí ó mẹ́nikẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ó dá mi lójú tàdá wípé ó ní lọ sílẹ̀kùn. Ìdí ẹ̀ ni pé ohun tó fọ̀ sí ọ àti orúkọ tí wọ́n dá ò dámọ̀ bẹ́ẹ̀ ló ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì nítorí pé àwọn padà sọ́dọ̀ yẹn tó lè ṣe é tó bá dìgbà ìṣòro tó bá dìgbà ìnira orúkọ Jésù ta ló ń pè mí yẹn mi ò dáhùn yẹn mọ́ èmi ìṣẹ̀dá mi kò gbọ́ kò mọ̀ torí pé ìwọ náà ò ní ṣe bẹ́ẹ̀
ẹni tó mọ̀ ní ẹ ṣáà ṣílẹ̀kùn, ṣé ò mọ̀ mí ni, ṣílẹ̀kùn fún mi, èmi lọ̀rẹ́ ẹ̀, mò ń sìn ọ́ lójoojúmọ́, olúwa mo máa ń sìn ọ́ gan, mo máa ń dá ìdámẹ́wàá, mo máa ń dá ọrẹ, tó máa ní program church wa owó mi ló máa ń pọ̀ ju. Ẹ̀rí á láti padà sọ́dọ̀ ẹ̀ tó ní ipá láti ṣe. Ọ̀nà táàtù padà náà ni mo sì ń jẹ́ ká lọ tọ̀ yìí. Ẹ já tẹ̀síwájú ọ̀rọ̀ wa torí pé àkókò àdúrà ó ti fẹ́ súnmọ́lé. Ìkẹta tí mo pín bẹ̀rẹ̀ sí náà ni ìwà àwọn adarí ẹ̀sìn wa, yẹn pé the character of our religious leaders. Kí ni Bíbélì sọ pé ìwà wọn á jẹ́ ní òpin ayé èyí tí èmi àti ìwọ́jọ́ wà yẹn. Ẹ jẹ́ ká lọ wo nínú ẹsẹ̀ kẹfà títí dé ẹsẹ̀ ìkẹjọ. Mo bẹ̀ láti ẹsẹ̀ kẹfà ìwé Tímótì kejì orí kẹta yẹn pé 2 Timothy chapter 3 from verse 6 to verse 8. Bíbélì sọ pé nítorí nínú irú èyí ni àwọn tí ń rákò, ẹ jẹ́ ká kà lóyìnbó náà kó lè yé wa torí pé mọ̀ pé alákọ̀wé ló pọ̀ jù ní gbogbo wa. Ó ní for of this sort are they which creep into houses and lead captive silly women lady. Now mo sọ fún wa pé King James version ni mo ń kà yẹn o. Ẹ kíyèsí sí ọ̀rọ̀ yìí o, and lead captive silly women, they will lead them astray. Now ẹ jẹ́ ká wò ó ní nítorí nínú irú èyí ni àwọn tí ń rákòrò wọ inú ilé tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a di ẹ̀ṣẹ̀ rù ní ìgbèkùn. Now nǹkan tí yẹn ń sọ fún wa ń bẹ̀rẹ̀ ni pé ṣe rí àwọn ọmọ olórí ẹ̀sìn wa wọ́n rákò wọlé báyìí ni kan gba window kan gba fẹ́ǹsì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tán láwọn ṣe pásọ̀ láyé táwa yìí wọ́n gba window ni wọn ò ní, they have no mandate to go and deliver people. Ọ̀pọ̀lọpọ̀ wọn wò wípé ó dàbí pé owó wà nù kẹ́ni. Ẹ má yẹ kí n tàn yín, 95% pásítọ̀ òde òní iṣẹ́ wọn ti bàjẹ́, iṣẹ́ wọn ò lọ mọ́. Bọ́n bá kọ́ṣẹ́ iṣẹ́ wọn ti bàjẹ́, bí àwọn ọmọọṣẹ́ wọn dáadáa ni tàbí òkúta ti wọ́ṣẹ́ wọn before you know it wọ́n á ní Ọlọ́run pé wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò níṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn gan jẹ́ Ọlọ́run dájì mi, ẹ má bínú àwọn bàbá wa o, à ń sọ̀rọ̀ gangan ni. Ìgbà tó máa ti pé wọn ò rọ́nà bẹ́yẹn wọ́n wá rápálá wọ́n á wọlé. Ṣé wá rí àwọn obìnrin, àná obìnrin ló ṣe mí tó Bíbélì gan sọ bẹ́ẹ̀, wọ́n ti rí yín tán, béèrè lórí yín o. Ó ní wọ́n wá di àwọn obìnrin yẹn, àwọn ní aláìlọ́gbọ́n. Ẹ má bínú ẹ̀yin ìyá wa o, àìlóye ni. Wọ́n ní àwọn obìnrin, wọ́n á sì di àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a ti di ẹ̀ṣẹ̀ rù ní ìgbèkùn. Àwọn obìnrin aláìlọ́gbọ́n yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láyé tá a wà aláìlọ́gbọ́n tá a di ẹ̀ṣẹ̀ rù ni wọ́n. Ẹ má bínú ẹ̀yin ìyá wa, ẹ má bínú o, Bíbélì là ń kà o. Àwọn akú dì í nígbèkùn. Tẹ́ bá wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí, ẹ máa gbọ́ pásítọ̀ míì a ní àwọn gbàmí tí ẹ máa ń gbọ́ ẹ̀rí míì nítójú ẹlòmíì ti rí lọ́wọ́ àwọn èèyàn tá à ń dárúkọ wọ̀nyí. Ẹ̀rù á bà yín, ẹ wò pé aláìlọ́gbọ́n ni wọ́n ló fà á. Wọ́n ti rí lack of wisdom wọn á kú di ẹrù wọn. Ẹlòmíì wá ní wọ́n ti gbowó lọ́wọ́ ẹlòmíì débi pé wọ́n ti fẹ́ bá ayé ẹ̀jẹ̀ pátápátá. Ẹlòmíì gan ò tiẹ̀ lè rí báàsì ẹ̀ mọ́ ohun tó ń bàjẹ́ nínú ayé òun. Ẹ̀rí wọ́n máa ń lo ọ̀rọ̀ kan, wọ́n ní wọ́n máa ń ra ayé gbé ni. Ọjọ́ tí n bá túmọ̀ ọ̀rọ̀ yẹn fún ẹ, tẹ́nìkan ni bá sọ lọ́dọ̀ ẹ̀ ò ní kí ẹni yẹn mọ́ láíláí pé wọ́n ra ayé gbé. Ọjọ́ tí n bá túmọ̀ èdè Yorùbá ní o, ìjìnlẹ̀ Yorùbá tó lágbára ni. N ò sì kí n sọ láàrin àwọn ọmọ Ọlọ́run, láàrin àwọn aláwo ìmùlẹ̀ òun ti máa sọ̀rọ̀ yẹn jáde. Wọ́n ní wọ́n ara ẹnu wòlílẹ̀ tí máa gbọ́ lónìí. Wọ́n máa ra ayé gbé ni o, ò lè dúró sójú kan o. Èmi dúró sójú kan ni o, láyé mi fi dá o. O lè dárálẹ̀ wà dé mọ́lẹ̀ ni, mi ò dé nǹkan kan mọ́lẹ̀ níbi kankan o. Ayé mo sì mọ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí ò bá wọn dé nǹkan kan táyé wọn sì gba ìyà tó sì gba ìyàtọ̀ tó gba ìyanu. Mo sì gbàdúrà ẹ̀rí ẹ jẹ́ ká tẹ̀síwájú, ó yẹ ká kà tán iṣẹ́ tó wà lọ́wọ́ àwọn adarí wa. Bíbélì sọ ní orí òpin ayé nítorí àtàṣẹlẹ̀ nìyẹn, kò yẹ kó yà anybody lẹ́nu. Ẹ̀rí bóyá kí n tiẹ̀ fún wa láàyè ni tẹ́ bá wọ ẹsẹ̀ kẹfà ẹ̀rí àti ìparí ibi tá à ń kàún gan. Ó wá ní tí a sì ń fi onírúurú ìfẹ́kùfẹ́ fà á kiri. Tó bá rí àwọn obìnrin láyé tá a wà wọn á rọ ẹjọ́ ta ló tún rìn ní báyìí. À ń ṣe ìsìn ní ọjọ́ Sunday tó kọjá yìí, nígbà tí wọ́n dé tọ́pìkì Sunday school, pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa bẹ̀ sí ṣe review Sunday school yẹn. Ẹ̀gbọ́n obìnrin kankan náwó sókè ni, ó ní ẹjọ́ òun fẹ́ sọ̀rọ̀ kankan fún un láàyè ló bá náwó sókè. Mọ̀rọ̀ tó sọ, ohun tó sọ ni wípé ó ní àdúgbò wọn kíní kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Àwọn yẹn ní kíni
ó ní pásítọ̀ kan wà tán pè ní pásítọ̀ orí pátá. Bẹ́ẹ̀ ni bó ṣe sọ nìyẹn. Mo láti nawọ́ ni pé ẹjọ́ excuse me madam nǹkan tẹ́ ẹ sọ yẹn ẹjọ́ jẹ́ kí mi gbọ́ dáadáa. Wọ́n ní pásítọ̀ rí pátá. Mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní pásítọ̀ ìwọ́n tó bá sàti déwájú ẹ̀ báyìí gbàm báyìí aṣọ kọ́lọ̀ pátá tó wọ̀ láì bọ́ṣọ́lẹ̀. Ẹ̀rọ lórí búkú àtàwọn tó tẹ̀lé lórí búkú ẹgbọ́ ẹ̀rọ lórí búkú àtàwọn tó tẹ̀lé lórí búkú. I think that is it. Àwọn obìnrin aláìlọ́gbọ́n wọ́n á fi ẹrù dìdì ní ẹgbọ́. Ṣé pásítọ̀ nìkan ló ríran? Babaláwo lè ríran. Babaláwo kan jẹ́wọ́ fún mi ní ọdún kan. Ó ní ìpè ojú ajá tó máa fi ṣe nǹkan fún yín sà. Wọ́n ní wọ́n á fi ṣe nǹkan fún dáàdì yín sà. Torí ọ̀rẹ́ ni wá wẹ̀ babaláwo ni. Nígbà tí mo wà tí mo ti secretary Association of Nigerian Theatre Arts Practitioners, one of my local government chairman nínú association yẹn ló ń sọ̀rọ̀ yẹn. Mo ní wọ́n á fi pin ojú ajá ṣe nǹkan fún yẹn. Ó ní kò sí nǹkan tẹ́lẹ̀ ó ní ẹ lè rí oúnjẹ téèyàn jẹ lálẹ́ àná. Ẹnìkan ṣe sọ mi fún òun ríran nísìn. Àwọn mi kan béèrè kan lọ́wọ́ mi lọ́sàn-án. Wọ́n ní àwọn pásítọ̀ pápá àwọn pásítọ̀ wa ti Yorùbá. Wọ́n ní wọ́n sọ pé ibi tí ìran wòlíì ò bá sí wọ́n máa kó ti ìwé ó dà pé ìwé proverb ìwé òwe nìyẹn orí 29 verse 29. Wọ́n níbi tí ìwé mo rẹ́rìn. Mo ní bẹ́ẹ̀ mo dẹ̀ mú tọ́ o. Wọ́n fojoojúmọ́ kẹ́kọ̀ọ́ olówó àbí ní ẹsẹ̀ keje ó ní wọ́n sì ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọn ò dé ojú ìmọ̀ òtítọ́. Mo sọ mọ́ mi yẹn mo ní ẹ̀ má dá wọn lóhùn. Àìlóye bíbélì ni nígbà tá a translate èdè kan láti èdè yẹn sí English láti English sí Yorùbá ẹnìkan ṣoṣo ló dẹ̀ translate iṣẹ́ ni bàbá yẹn ṣe o iṣẹ́ gidi ni wọ́n ṣe ṣùgbọ́n ẹni tẹ́nìkan bá translate odidi bíbélì àṣìṣe á pọ̀ ńbẹ. Tó bá lágbọ́ Ọlọ́run ní àwọn programs kan tá a ti set down tá a ti máa kọ́ ẹ̀kọ́ bíbélì nǹkan tí bíbélì yẹn àmọ́ ní program kan tí mo ti ní tipẹ́ bíbélì ò wí bẹ́ẹ̀ bíbélì ò wí bẹ́ẹ̀ o àwọn nǹkan kan wà tí bíbélì ò sọ ṣùgbọ́n táwọn kìrìsìtẹ́nì ń sọ dòní olóòní bíbélì ò sì sọ nǹkan tó jọmọ́ ẹ̀rí tí poli kan bá sọ pé ibi tí ìran wòlíì ò bá sí gẹ́gẹ́ kan ní tàbí kìrìsìtẹ́nì kan bá sọ wà ní kó farabalẹ̀ study Bible a máa ráyè ṣe lọ́jọ́ kan múlò bá lè ṣe lénìí ṣùgbọ́n mi lè dáhùn nítorí mo sọ fún wa wípé tí mo sọ fún wa ni wípé má lọ sí ọ̀dọ̀ ẹni tí ò ní ipá láti ràn ẹ́ lọ́wọ́ a fẹ́ padà sọ́dọ̀ ẹni tó ní ipá láti ràn wá lọ́wọ́ mo sì gbàdúrà wọn náà rí ìrànlọ́wọ́ tiẹ̀ lónìí lórúkọ Jésù Kristi ẹ̀ tó bá ráyè kó kàdé ẹsẹ̀ kẹjọ wàá rí ìwà àwọn wòlíì àwọn pásítọ̀ àwọn bíṣọ̀bù àwọn rẹ́fẹ̀ndì àwọn kílósìkù àwọn alàgbà àwọn oríṣiríṣi àwọn prọfẹ̀tì oríṣiríṣi ipò tá a fúnra wa bíbélì ti sọ síbi yìí o wọn ará pọlá bẹ́ẹ̀ sí di àwọn èèyàn ní ìgbèkùn tẹ́bá dé ọ̀dọ̀ tẹ́bá lọ́dọ̀ pásítọ̀ 6 lójúmọ́ hádìlẹ̀ máa fi rí ìta sọ fún yín pé àlàáfíà ní fún ọ àwọn èèyàn lónìí wọ́n ti wá sọ irọ́ dòótọ́ débi pé tí àwọn èèyàn bá ti gbọ́ iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ orúkọ tí mo pè iṣẹ́ ìránṣẹ́ yẹn ni iṣẹ́ ìránṣẹ́ pé ikú rẹ̀ níwájú ọmọ rẹ̀ ẹ̀yìn tó bá ti gbọ́ ara wọn gan kì í balẹ̀ mọ́ kí ló fà á they are consistently listening to lies and lies is now becoming the truth. Wọ́n ti fi gbogbo ọjọ́ ayé wọn gbọ́ irọ́ so irọ́ yẹn ti wá di òótọ́ síbẹ̀ kò ní ìfẹsẹ̀múlẹ̀ ìṣẹ́jú kan báyìí nínú bíbélì aláti padà sọ́dọ̀ yẹn tó ní ipá láti ṣe ẹ̀rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí arábìnrin kan kò ní kí n wo fídíò yẹn arábìnrin kan post fídíò kan kò ní kí n wo ṣùgbọ́n bóyá inú bí àwọn mọ́mì yẹn lọ́wọ́ mọ́mì yẹn wá sàsọ pé wọ́n kàn máa ṣorí burúkú ṣá rubbish olókùsáwé fídíò yẹn mo ní ọ̀rẹ́ máa ka mọ́mì lára wọn á lókè jẹ́ kí n tiẹ̀ wo fídíò yẹn nígbà tẹ́mi gan wo mo kàn ní kì í ṣe bí wọ́n gbé òyìnbó kan wá Nàìjíríà ni mo ń wo pásítọ̀ náà tó gbé wá náà tó gbé aṣọ́ọ̀ṣì ẹ̀ irúurú ọbẹ̀ gbẹ̀gìrì àwọn Yorùbá ti sọ wọn nífọ̀ọ́rẹ́ rẹ hàn mí kí n sọ̀rọ̀ èèyàn tó jẹ́ ó máa ṣe o pásítọ̀ ó sì bẹ̀ sí bẹ́ kiri ó bẹ́ lọ ó bẹ́ bọ̀ àwọn ọmọ ìjọ náà ṣe wọ́n ń pàtẹ́wọ́ wọ́n ń hó ètò ń fọn fèrè bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ kan tó sọ ó ní o gbọ́dọ̀ wá sí Nàìjíríà o gbọ́dọ̀ dé Nàìjíríà o gbọ́dọ̀ wá sí Lagos nítorí kíni nítorí jollof rice owó náà ti yẹ kó rí ẹni àwọn ọ̀gá mi kan sẹ́ndì ẹ̀sìn mi lálẹ́ ìmúyà àbíṣe pásọ jollof rice kọ́ yìí ni ó dàbí pé fọ́tò ẹni mò ń wò ní fídíò yìí mi ti wo ẹni mo á wò mo ní mi ìfẹ́ gbọ́ dáadáa gan sọ ìwọ̀n bá ní èdè òyìnbó wa mọ́ mo tún rewind ẹ̀ mo tún gbọ́ pé o gbọ́dọ̀ wá sẹ́kọ̀ọ́ nítorí jollof rice mo kọ statement yẹn sílẹ̀ ó ní there is anointing in jollof rice ó ní jollof rice will make you right àwọn ẹni tí a ti ṣépè fún tá a ti fi gún tá a ti fi ré àbẹ́ ìgbọ́ ó ní anointing wà nínú jollof rice
ó lóun recommend kí gbogbo èèyàn lágbàáyé kán wá sí Nàìjíríà pàápàá lẹ́kọ̀ọ́ kán wá jẹ jollof rice torí pé àná tí wà ní jollof rice yẹn dẹ̀kẹ̀rẹ́ á mú kí ọ̀nà wọn tọ́. Àwọn ọmọ Nàìjíríà tó wà níbẹ̀ wọ́n dẹ̀ ń pàtẹ́wọ́ wọ́n dẹ̀ ń hó wọ́n dẹ̀ ń ṣe ó mà ṣe o àbájọ Jésù ní tó ń bá padà wá sóhun àbá ìgbàgbọ́ báyìí kò sẹ́ni tó lè dáhùn nígbà Jésù béèrè ìbéèrè yẹn o. Ó túmọ̀ sí pé Jésù ti rí tán, Jésù mọ tí ó ṣẹlẹ̀. Ó sì dá bẹ́ẹ̀ mi àti ẹ̀ ṣì wà yìí o, máa ń sọ dáadáa o. Ìgbàgbọ́ sì dá báyìí, máa wòran. Ó tó bí ìṣẹ́jú bíi méjì tí mo fẹ́ bọ́ sí orí ètò yìí ni mo ń wo ìròyìn kan ní Premium Times tí wọ́n ní pásítọ̀ South Africa kan wọ́n dájọ́ fún lẹ́nìí ẹ̀ẹ̀mẹ̀ṣẹ̀ oògùn ẹ̀fọn insecticide ó ní anointing oil ẹ̀ ẹ̀rí ó ní ẹ̀mí Ọlọ́run sọ fún un pé kó máa mú yàn títí kan tó ní HIV láti múra dá anointing tó lè máa lò ní oògùn ẹ̀fọn morúkọ oògùn ẹ̀fọn tí ó yàn láàyò wọ́n porúkọ ẹ̀fọn yẹn ní doom. So orúkọ tó ń fún gan fúnra yẹn ní prophet of doom yìí ẹgbọ́ nígbà tá a bá ní èèyàn prophet of doom so ẹ ká bá ẹnìkan ṣoṣo nínú yàrá ẹ̀ èbá rérò ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ntáyé ti dà ní mo sọ fún wa yẹn ó dẹ̀ sì dá báyìí. So ìwọ àti èmi tá a bá fẹ́ káyìí tẹ̀ padà báyìí o sọ̀rọ̀ ẹ̀ tó ní ipa láti ṣe torí wọn ò tí ì múyàn sí báyìí o wọ́n ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni ayé ò tí ì bàjẹ́ ayé ọ̀pọ̀lọpọ̀ ò tí ì bàjẹ́ báyìí o. In tó pé ìwọ àti èmi báyìí ni pé ká padà sọ́dọ̀ ẹni tó ní ipá láti ṣe. Abẹ́rí kíní kan ni mò ń sọ ní ojoojúmọ́ ẹnìkan mo rántí ọ̀rọ̀ ìjẹ́ kí n sáré sọ fún ọ mo sì ní ìṣẹ́jú bíi 5 ẹnìkan béèrè kan lọ́wọ́ mi ó lóun ti máa ń gbọ́ táwọn pásítọ̀ tó máa fẹ́ sọ̀rọ̀ àwọn pásítọ̀ ìpápá àwọn pásítọ̀ kéékèèké àwọn wòlíì kéékèèké wọ́n sọ pé tó bá jẹ́ pé Ọlọ́run ló pè mí tó bá jẹ́ pé Ọlọ́run ló pè mí tó bá jẹ́ pé wọ́n tún lo èdè kan ó yẹ kí n kọ́ sílẹ̀ mi ò mọ̀ díẹ̀ tí mi ṣe kọ́ ó ní mo ti rí ó dà pé mo kọ́ ó ní tó bá jẹ́ pé Ọlọ́run ló pè mí nítòótọ́ tọ́lọ́run dẹ̀ fi àmì rẹ̀ sí mi lára ohun tó béèrè yẹn ó ti rí bẹ́ẹ̀ mo á rẹ́rìn ẹni tó bá Bíbélì mu ó ní Bíbélì mu kò bá Bíbélì mu tí mo ṣáà mọ̀ ni pé ẹni tí ò bá rí ṣe ló ń sọ fáráyé pé olówó lòun bẹ́ẹ̀ ni òkóbó tó bá ròyìn bóun ṣe gbé obìnrin lálẹ́ àná ẹ̀rù gábà wọ ṣùgbọ́n òkóbó ni tó bá ti gbẹ́ nìkan sọ pé ṣé o mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ní mí ni bó ṣe ń wò mí ṣé o mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ní mí ni àná ẹ̀gbẹ́ èrò ẹ̀yìn ni ẹ̀gbọ́n ó ní àwọn nǹkan kan ó ní àwọn èròjà tó ń jẹ́ ẹ̀gbọ́n kọ̀ọ̀kẹ́ nìkan kí wọ́n á dé sọ́yìn kí wọ́n á dé pé èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi wòlíì Ọlọ́run kì í ṣe wòlíì imposter ni kì í ṣe wòlíì kò ní nǹkan ṣe pẹ̀lú wòlíì tí èèyàn bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run pè ó kò ní ìdí àti sọ jáde lẹ́nu pé gẹ́gẹ́ bí tó bá yẹ pé lóòótọ́ ni Ọlọ́run pè wá tó dẹ̀ pè wá tàdé tó bá ti ń ṣe lemọ́ ẹ suspect irú ẹ̀ níbẹ̀ èsì ìbéèrè ní ẹnìyẹn o ṣe rí àwọn wọ̀nyí àti àwọn nǹkan tó jọba àwọn wọ̀nyí kò ní ipá tàbí agbára láti ràn wá lọ́wọ́ oníkálùkù náà tó fẹ́ jẹ lọ́wọ́ máa wọrí máa make sure pé wọ́n ti kọ́ di ẹ̀rù sínú ayé ènìyàn tán wọ́n á ní kó wá a máa kọ́ àwọn wòlíì lọ sórí òkè mo dẹ̀ sọ fún wa mi tí ì rí wòlíì kan rí tó tẹ́nìkan wà ní Amẹ́ríkà tẹ́nìkan wà ní UK tẹ́nìkan wà ní Germany tí wọ́n á sọ pé máa wọrí ìṣàmúwó wá mo fẹ́ lọ bá bí ò tiẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ kò possible bóyá ó ń to owó lẹ̀ lọ́jọ́ ó ń to ètò owó tọjọ́ wájú lẹ̀ ni ó lè má gbowó lè ní o ṣùgbọ́n àgbà lọ́la ó dàbí wòlíì wa kan tí wọ́n sọ pé ó ní ẹ má fẹ́ mi lówó má fún èmi lówó mi ò nídìí owó ṣùgbọ́n àwọn wòlíì tí mo fẹ́ kó lọ wàá san ó sàkáǹtì mi màá lọ kó owó yẹn fún àwọn yẹn hábà tẹ̀mí gan-an bá tiẹ̀ tó wá pé ẹ̀gọ́ ni middle name yẹ kó yé mi pé òun tàn mí ni gbogbo nǹkan wọ̀nyí àwọn nǹkan tí mo dárúkọ wọ̀nyí kò ní ipá láti ràn wá lọ́wọ́ àwọn ètò iṣẹ́ bíi ó ti ń di sacrifice babaláwo ti ń wọ̀ díẹ̀díẹ̀ kò ní ipá láti ràn wá lọ́wọ́ ẹ wò tí oh God tó bá jẹ́ pé ọwọ́ Ọlọ́run ni tó bá pé ọwọ́ Ọlọ́run ni òun ni a ti ràn ọ́ lọ́wọ́ ìgbà tó yẹ kó jó wàá jó gbangidi ni orí Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tó yẹ kéèyàn bẹ̀rẹ̀ sí rẹ́rìn nígbà tí orí Ọlọ́run bá dé ìyá búsẹ̀kù bẹ́ẹ̀ ni mo wí fún wa ẹlòmíì nígbà tí àwọn dàbí sísítà mi kan tó ń sọ testimony wọn fún mi ẹ̀rí nígbà wọn ní àwọn kan ti ẹ̀ dúró àti ìwà yẹn wà ní UK wọ́n wà ní London wọ́n ní ìgbà àwọn kan wà ti ẹ̀ wà dúró nígbà tí àwọn wá táwọn wá gba ìwé iṣẹ́ yìí nítorí nǹkan tó ń béèrè ó ju bẹ́ẹ̀ lọ́wọ́ ní àwọn náà wọ́n bóyá kan sunkún ẹ̀rí bóyá wọ́n ti ní lérò kan fẹ́ sunkún tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n wà speechless
bí orí Ọlọ́run ṣe rí nìyẹn. ẹni tó lè gbà ohun tó lè gbà ni mo dọ́gbọ́n ṣí akoto lójú wọn kí wọn náà lè mọ̀ wípé there is a God somewhere tó ń gbà yàn. kì í ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tí à ń rí tàbí tó ṣe kí ni o tàbí tí wọ́n ń sọ fún wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà máa ń sọ̀rọ̀ kan ẹlòmíà ní bí arákùnrin kan tó bá mi sọ̀rọ̀ nígbà kan tó ní pé ó wá bá mi pàtó wá bá mi ó ní pásítọ̀ ó ní nǹkan tó ní gbogbo ẹ ti sú mi ó ní mo ṣe wáyé gan sẹ́yìn mo fẹ́ para mi ní mi olùmọ̀jókòó sórí àga bẹ̀ mo sì táìpù tèmi lọ. ó dájú ẹ̀gbọ́n tí mo sọ ní pẹ́pà mo ní mo ti gbọ́ mo ní ẹ sọ pé mo ní mo gbọ́ ọ̀tẹ̀ sọ ẹ lẹ́ sọ pé ẹ fẹ́ para yín so pé ó ti sú yín so mo ní mo ti gbọ́ but mi ò fún yín go ahead kẹ lọ para yín àbí kẹ má para yín but ẹ fún mi ní information ní ẹ béèrè pé ṣé kí n lọ para mi ẹni ẹ fún mi ní information mo ní mo rẹ̀ ti gbọ́ ẹ wọ́n ní ṣe mi ní nǹkan tó fẹ́ sọ sí ni mo ní mi ò ní nǹkan tó fẹ́ sọ sí. kìrìsìtẹ́nì òdi òní àwọn ló ń sọ bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì bíbélì àwọn èdè yẹn ò sínú láńgbèjì wọn mo wá ṣàlàyé kinní kan wípé ọ̀nà àbáyọ fún èmi àti wọn ni ká mú ọ̀rọ̀ Ọlọ́run wá sí inú ayé wa ọ̀rọ̀ Ọlọ́run ká mú wá sínú ayé wa tá bá mú ọ̀rọ̀ Ọlọ́run wá sínú ayé wa tí òye Ọlọ́run bá yé wa àti gbà kan lọ́wọ́ rẹ̀ yóò wuyì pọ̀ àti gbà kan lọ́wọ́ rẹ̀ yóò dà pọ̀ ẹ wò ó tí Ọlọ́run bá ti ṣe ìyẹn ò túmọ̀ sí pé kò ní ipá láti ṣe o irọ́ o if God has not done it that does not mean that he is not able to do it no ó lè ní àwọn kankan tó fà á bẹ́ẹ̀ ni mo wí fún wa àwọn kan tó lè fà á yẹn ó pọ̀ púpọ̀ nígbà tá a bá wá nǹkan tá a bá ti rí ìdáhùn ìyẹn ò sọ pé Ọlọ́run ò ní ìdáhùn lẹ́nu mo sọ fún ẹnìkan ní ọjọ́ kan àjọ ń gbàdúrà pọ̀ mo ní iye kan dẹ̀ sọ sí mi létí báyìí ẹ wò tọ́lọ́ bá gbé template fún áńgẹ́lì kan pé ẹ̀yà áńgẹ́lì mẹ́ta yìí ẹ lọ kọ beautiful template fún ẹni ẹ wá tí màá implement káyé ẹ gba ìyàtọ̀ mo ní wò tí wọ́n bá gbé ìwé yẹn dé ọ̀dọ̀ Ọlọ́run tí ò bá tẹ́ lọ́rùn á dá padà fún wọn irọ́ ẹ lọ make amen mo fẹ́ kó dùn jù báyìí lọ ìwọ́dẹ̀ wà ń bí ìwọ sọ pé Ọlọ́run ò ṣe is doing something torí pé kò sí àwọn èèyàn tá a jọ gbàdúrà pọ̀ tí wọn ò sọ ẹ̀rí tiwọn mo sì gbàdúrà wọn náà sọ ẹ̀rí ẹ̀ lórúkọ Jésù àkókò àdúrà ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wọnú àdúrà lọ àdúrà 6 oní mo mú wá síwájú wa lálẹ́ yìí mo sì fẹ́ ká gbàdúrà yẹn dáadáa ẹ wò ó jẹ́ kí n sọ kínní kan fún wa mo fẹ́ dá ọ padà sórí ẹ̀ tó ní ipá láti ṣe ni o tí ẹnìkan bá sọ pé with my anointing ẹ rí i pé ẹ máa rí nínú ẹ̀mí àti àwọn dádì àti mọ́mì kan family ní ọkọ àti ìyàwó a jọ sọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ lónìí ẹ rí láàárọ̀ lónìí a jọ sọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ ọ̀sán ni ó ti ń bọ́ sọ̀sán nígbà yẹn àwọn wọ́n ń sọ àwọn ìrírí wọn ẹnu ìjọba ní àwọn wọn yóò ní ipá láti ṣe wọn ò sì ní sọ fún wa pé wọn ò ní ipá láti ṣe torí pé kí ló fà á Ọlọ́run rán wọn níṣẹ́ yẹn níta bá ti ń gbọ́ tí ìránṣẹ́ Ọlọ́run bá ti ń sọ fún wa pé don't worry with my anointing if I pray for you ta ni wọ́n tó fẹ́ pray fún yàn wàá ti mọ̀ pé léyìí Ọlọ́run kọ́ ló ń ṣiṣẹ́ fún tí ó bá ní ẹ̀mí Ọlọ́run ọ̀rọ̀ yẹn ò ń jábọ́ lẹ́nu ẹ̀ pé tí bá gbàdúrà fún ayé adá ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wọn nínú Olúwa wọn á ní ẹ pè mí ìwọ ṣáà ti pè mí kó pè mí kó ẹ gbọ́ tó bá pè ẹ́ kí ló fẹ́ ṣe kò sí okun téèyàn lè ṣe ṣùgbọ́n ká mú àwọn iṣẹ́ tí Ọlọ́run náà wá ni pé ká mú ìtẹ́ràn ẹ̀mí o ni pé kí n mú àwọn ènìyàn wá sí ẹsẹ̀ òun ẹyọ àwọn tá a dè kó lè tú wọn Ọlọ́run ló fẹ́ tú wọn tẹ́mi mo fẹ́ tú wọn ni ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí Ọlọ́run rán wọn so ẹ máa rí inú ọ̀rọ̀ wọn pè mí sẹ́ẹ̀ tó ìwọ́n má wọ́rì tí n bá dáwọ́lé àdúrà yìí báyìí ìyanu ṣẹlẹ̀ nìyẹn ẹ ti mọ̀ pé àwọn èèyàn wà ń bẹ̀ láṣẹ kí ni o àwọn tí ò gbọ́n tí ò ní ọgbọ́n tí ò ní òye láṣẹ kí ni láti kó wọn mọ́ sínú agolo ọ̀nà tán lè kó wọn mọ́nú agolo òun náà ní ìran torí wọ́n ti sọ fún wọn pé ìran wòlíì ló ṣe pàtàkì mo dẹ̀ ń sọ fún wọn tó bá gbègbè ayé ẹ̀ lórí ìran ìrìn àjò ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o nínú igbó dídí bẹ́ẹ̀ ni mo wí fún wa tó bá tí àsìkò bá tún wà mo fẹ́ sọ̀rọ̀ dáadáa lórí ìran àti nǹkan tí Bíbélì sọ nípa ìran Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ẹ já bẹ̀rẹ̀ àdúrà wa kìíní àdúrà wa àkọ́kọ́ yóò dàbí pé àwọn kan ti ní kọ́kọ́rọ́ àdúrà yìí lọ́wọ́ wọ́n ti ní kọ́pì àdúrà yẹn ṣùgbọ́n tí a bá tì ní àwọn náà lè máa dọ́gbọ́n kọ́lẹ̀ mo lè sọ wọn pé àdúrà tá a bá ti gbà lénìí yóò wúlò fún wa fún gbogbo dídí ọ̀sẹ̀ kan ká tó ṣe òjò àánú míì ìwọ náà wáyè kó tún jókòó ti Ọlọ́run kó jókòó ti lọ́rùn ẹ̀gbọ́n arákùnrin yẹn ni ó ní òun jẹ́ kó lọ àfi tó bá bòkó fún mi ìyẹn ní ká ṣe kì í ṣe pé ká gbówó fẹ́ nìkan kó máa bá wa gbàdúrà káwọn máa jẹ tọ́kì káwọn máa mu gàrí irọ́ kì í ṣe pé ká nìkan pé yá àdúrà ti fẹ́ bẹ̀rẹ̀ ní 100 owó tó ga jù mú jáde lápò kó fi ti àdúrà síwájú owó kì í ti àdúrà síwájú o ẹni tó ní owó tiẹ̀ bàbá tó wà wájú ẹ̀ lówó fẹ́ tì síwájú o ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti sọ lórí burúkú nípa rẹ̀ àdúrà wa àkọ́kọ́ 2 Timothy chapter 1 verse 12 ìwé Timothy kejì orí ìkíní
ẹsẹ̀ ìkejìlá ó ní mo máa fẹ́ràn ẹsẹ̀ yìí o mo máa fẹ́ràn ẹsẹ̀ yìí o ó ní for in which cause I also suffer these things nevertheless I am not ashamed, for I know who I have believed, and I am persuaded that he is able to keep that which I have committed unto him against that day. Hallelujah. Ọ̀rọ̀ yẹn mà lágbára o. Ẹni tó lè ṣe là ń sọ yìí, òun ló lè ṣe òun lápadà sí ẹsẹ̀ kejì lónìí. Nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọn nì pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́. Ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ òní. Abẹ́rẹ́ is capable, is able to ohun tá a bá fi lé e lọ́wọ́ ó lè pa mọ́. Mo fẹ́ kó bẹ̀ sí fi àwọn nǹkan tó jẹ́ tiẹ̀ bí Ọlọ́run lọ́bẹ̀ láti orí ara wọ́n sọ fún Ọlọ́run because you are able to keep what I commit into your hands. Tẹ̀lé torí pé Ọlọ́run ní bí èso fún wa ọ̀rọ̀ Bíbélì jẹ́ àṣẹ wàá sọ àṣẹ jáde Olúwa nítorí pé ìwọ ní agbára láti pa mí mọ́ láti pa ohun tá a bá fi lé ọ lọ́wọ́ mọ́. Olúwa mo fi àwọn ọmọ mi lé ọ lọ́wọ́ àsìkò yìí nìyẹn mo fi iṣẹ́ mi lé ọ lọ́wọ́ mo fi ayé mi lé ọ lọ́wọ́ mo fi ìyàwó mi lé ọ lọ́wọ́ mo fi ọkọ bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn nǹkan tó fẹ́ fi lé ọ lọ́wọ́ ìjà gbàdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín àyìn yín lógo bàbá fi ọpẹ́ fún yín àfìyìn fún yín torí pé àwọn yín tiẹ̀ jáde wípé you are able to keep what is placed in your hand, what is kept with you. Pé ohun tá a bá fi lé yín lọ́wọ́ wípé kò lè àwọn tá a bá kó lé lọ́wọ́ ebe ní kò ní fọ́ o wọ́n ní àgbẹ̀ tá a bá fi lé lọ́wọ́ kò ní fàyà. Ìmọ̀ Olúwa àwọn èèyàn wọ̀nyí wọ́n kò ìdílé wọn lé ẹ̀yin lọ́rùn alààyè lọ́wọ́ wọn kò ṣiṣẹ́ wọn lé yín lọ́wọ́ wọn kò gbogbo tí wọ́n lé wọn lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Bàbá ó yẹ bá wọn tọ́jú ẹ̀ afẹ́kẹ́ fi sí ọ̀dọ̀ ara yín gbogbo bí tí a ti ta wọ́n sí gbogbo bí tí a ti ta iṣẹ́ wọn sí gbogbo bí tí a ti ta àwọn ọmọ wọn sí tí ò jẹ́ kí owó lọ déédéé ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ gbà fún ọ̀dọ̀ ara yín Olúwa ẹ gbà sí ọ̀dọ̀ ara yín Olúwa ẹ gbà sí ọ̀dọ̀ ara yín gbọ́ àdúrà Jésù Olúwa wa àmín. Wàá á tún àdúrà yẹn gbà. Mo sọ fún wa mo ní a ní ìgbà díẹ̀ láti gbàdúrà ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ̀rí wàá tún sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo bí tí a ta àwọn ọmọ mi sí gbogbo bí tí a ta iṣẹ́ mi sí gbogbo tí a ta ayé mi sí tí ayé mi ò lọ bó ṣe yẹ kó wò tí ẹ̀yin tẹ́ gun mọ́tò ọ̀rọ̀ mi yẹ kó yé yín dáadáa tí kinní kan bá rọ́pá sínú nínú mọ́tò ìwọ gan tó ń wàá mọ̀ lára bó ṣe bọ́dìsì ló fọ́ wàá mọ̀ pé kankan ti ṣẹlẹ̀. Tí ayé ò bá lọ bó ṣe yẹ kó lọ kinní kan ti ṣẹlẹ̀ nìyẹn. Wàá sọ fún Ọlọ́run gbogbo bí tí a ta ayé mi sí gbogbo bí tí a ta iṣẹ́ mi sí gbogbo bí tí a ta ìdílé mi sí márèjì ẹ wàá sọ gbogbo bí tí a ta ìgbéyàwó mi sí gbogbo bí tí a ta ìgbé ayé mi sí. Olúwa ẹ gbà á sí ọ̀dọ̀ ara yín kẹ́ bá mi tọ́jú ẹ ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run wa gbàdúrà àwọn ènìyàn wọ̀nyí tó ń gbàdúrà wọ̀nyí ibi tí a bá ta ayé wọn sí ibi tí a ta iṣẹ́ wọn sí ibi tí a ta ayé àwọn ọmọ wọn sí ibi tí a ta ayé ọkọ sí ibi tí a ta ayé ìyàwó sí ní orúkọ Jésù ó yẹ gbà padà. Ọlọ́run olùràpadà lẹ́pẹ̀rẹ̀ ayín bàbá Olú ẹ gbà padà. À ń pè yín ní Ọlọ́run tó ń ra yẹn padà lórúkọ Jésù Olú ẹ rà padà ẹ gbà padà sí ọ̀dọ̀ ara yín Olú ẹ tọ́jú ẹ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín. Ẹ̀rí ẹ jẹ́ ká bọ́ sínú ìwé Hébérù orí 5 ẹsẹ̀ 7 Hebrew chapter 5 verse 7 ẹni tí ìwọ tó bá kọ́ òun ni mo ti pè yẹn Hebrew chapter 5 verse 7 Hébérù orí 5 ẹsẹ̀ 7 Bíbélì sọ pé ní orí 5 yẹn ẹsẹ̀ 7 ó ní ẹ jẹ́ ká kà lóyìnbó náà ó ní who in the days of his flesh when he had offered up prayers and supplications with strong crying and tears unto him that was able to save him from death and was heard in that he feared. Ẹ̀rí Bíbélì sọ pé ó ní ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rárá àti omijé gbàdúrà tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú. Abẹ́rí ẹ̀rẹ́ ní báyìí ta ló ń bẹ̀ kó gbà sílẹ̀ lọ́wọ́ ikú ẹni tó lè gbà ní òun ló ń pè. Mo mà fẹ́ràn orin yẹn tó ní gbanigbani Jésù gbanilà gbanigbani Jésù jáde gbà mí ẹni tó ní gbà òun lèèyàn fọ̀rọ̀ lọ. Ẹ̀rí ó dàbí eré kọ́mẹ́dì kan ni tí mo wò láyé ìgbà kan. Ẹ̀rí ọmọ yìí ẹnìkan nù láti ta ló sunkún gàgàgàgà ló wá bá dádì ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní ẹni ta ló lù ẹ́ ó ní ilé ebo wọn ò mọ̀ pé ọmọ mi ní ẹni ó yá ń bẹ̀ ló bá gbàdá ó yaná délé ẹ̀ jáde nínú lé yìí o àlùkọ́mọ́kùnrin máa ní gbogbo yín
ẹ lu ọmọ mi báyìí wọ́n sọ pé ta ló wà níta tó ń pariwo báyìí ẹnìkan bá jáde kí ló ṣẹlẹ̀ wọ́n lu ọmọ yẹn ni wọ́n ní ọmọ ẹnìkan lu mi ò fẹ́ rí ọmọ yẹn o bàbá yẹn gẹ́gẹ́ ni mo fẹ́ àwọn oníwà bàbá ò ti rà jẹ́ kán lọ pé ìkànnì àwọn ọmọ ẹ̀ wà tó dá àwọn èyí tó lu ọmọ ẹ̀ ẹ̀rí oníkan lọ pé jáde làbá wo náà bá gbé ọmọ odó mọ́tà àwọn obìnrin bíi méje náà bá gbé ọmọ odó wọn gbé ọmọ sáré wọlé báyìí ló bá pe arábìnrin kí náà fẹ́ ọmọ odó ṣe ń lé wọn ẹ̀yin lẹ́ni ká lọ jí ẹnìkan wọn fẹ́ lọ jí nìyẹn kí lẹ́fẹ́ ọmọ odó ni ẹnì kọ̀ọ̀kan wọn yẹn á lù ní ọmọ odó lẹ́ẹ̀méje ni kó tó lè mìíràn náà bá tún lọ gé igi ọ̀pẹ trunk igi ọ̀pẹ ìyẹn bọ́dì igi ọ̀pẹ báyìí náà máa lọ gé náà máa tún gbé àwọn bíi 50 náà gbé kí ló ṣẹlẹ̀ ẹni ẹ máa rún pákó kan tó fẹ́ fi rún pákó nìyí kí ni bàbá ṣe àti ọmọ ẹ̀ wọ́n fèrè gé ni pé ẹni tí wọ́n fẹ́ lọ jí ẹni tó tó yàn gbà téèyàn bá ti lọ sọ́dọ̀ ẹni tó tó yàn gbà àjẹkún ìyà báyìí ló máa jẹ ẹ̀rí wọ́n ní ẹni yìí báyìí ó lọ sọ́dọ̀ ẹni tó lè gbà lọ́wọ́ ikú wàá sọ fún Ọlọ́run pé Olúwa wàá porúkọ Jésù Kristi wàá pè délédélé wàá porúkọ Jésù wàá ní Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki Ọlọ́run Jacobu ẹ̀yin lẹ lè gbà mí lọ́wọ́ làásìgbò ayé ẹ̀yin lẹ lè gbà mí lọ́wọ́ ikú ẹ̀yin lẹ lè gbà mí lọ́wọ́ ìdúrójú kan ẹ̀yin lẹ lè gbà mí lọ́wọ́ àgàn ẹ̀yin lẹ lè gbà mí lọ́wọ́ àìríṣe ìmùwò ẹ̀yin tí ìwé yín tí ẹ ti sọ pé ìwé yín tẹ́ ti sọ fọ́lọ́run láti ọdún tó ti pẹ́ pé ìwé mi ò jáde Ọlọ́run nìkan ni òun ló lè lọ retrieve ẹ̀ jáde wàá sọ fún Ọlọ́run pé Olúwa Bíbélì jẹ́ kó yọ pé ẹ̀yin lè ṣe àwọn kan wọ̀nyí Olúwa ẹ gbà mí ibi tó bá fẹ́ darí àdúrà sí ló lè darí ẹ̀ sí ẹja gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé àwárí kà nínú ọ̀rọ̀ yín pé ẹ̀yin nìkan lẹ ní ipá àti agbára láti gbani lọ́wọ́ ikú ẹ lè gbani lọ́wọ́ wàhálà àti làásìgbò Olú àwọn èèyàn wọ̀nyí Olú ẹ gbà wọ́n lọ́wọ́ ìdúrósójú kan ní orúkọ Jésù Kristi Olú ẹ gbà wọ́n lọ́wọ́ wàhálà àti ìdààmú Olú ẹ gbà wọ́n lọ́wọ́ àìsàn gbogbo èyí tẹ́ ń ṣàìsàn lónìí Ọlọ́run gbà yín pátápátá ní orúkọ Jésù Kristi ẹni ipá àti agbára láti gbà wá lọ́wọ́ ikú gbogbo àwọn èyí tí àwọn ènìyàn wọ̀nyí tá a bá rí ẹnikẹ́ni láàrin wọn tí wọ́n sẹ́ndì iṣẹ́ òkùnkùn sí láti ọ̀nà jíjìn àti òkèèrè ní orúkọ Jésù Kristi ẹ lè gbà wọ́n Olú ẹ máa fà wọ́n yọ báyìí Olú ẹ máa fà wọ́n yọ báyìí Olú ẹ máa gbà wọ́n Olú ẹ máa fà wọ́n yọ Olú ẹ máa fà wọ́n yọ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín ẹ jẹ́ ká lọ sí àdúrà tó tẹ̀lé ìyẹn Hébérù orí ìkeje ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n Hebrew chapter 7 verse 25 Hebrew chapter 7 verse 25 ó ní ní èdè èbó ẹ̀ ó ní wherefore he is able also to save them to the uttermost that come unto God by him àbẹ́rí ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀ ṣùgbọ́n náà ti rí bẹ́yìn ẹni tó bá tọ Ọlọ́run wá kìí ṣe nípasẹ̀ pásítọ̀ ẹni tó bá tọ Ọlọ́run wá kìí ṣe nípasẹ̀ wòlíì ẹni tó bá tọ Ọlọ́run wá kìí ṣe nípasẹ̀ pé mo ti sanwó àdúrà ẹni tó bá tọ Ọlọ́run wá kìí ṣe nípasẹ̀ ipe má wọ́rì ìran iní ibi báyìí ní ìṣòro ayé ẹ wà tó bá fi dá mi ìyanu á ṣẹlẹ̀ ẹni tí ó bá tọ Ọlọ́run wá ní àwọn ọ̀nà tí mo dárúkọ yẹn kò sí ìran tó máa ṣẹlẹ̀ bí ní ẹni tó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù olùṣèkínní olùmọ̀rí ìyanu tiẹ̀ gbà wá sọ fún Ọlọ́run pé Olúwa mo tọ̀ wá lónìí nípasẹ̀ Jésù Kristi lónìí ìlú ẹgbà mi náà ojoojúmọ́ ni mo gbọ́ pé àwọn èèyàn sọ ẹ̀rí bẹ́ẹ̀ ni o kò sí àfikún bẹ́ẹ̀ o wo àwọn ètò tí mo ní afẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká pàfẹ́ ti platform mi wà á mọ̀ pé ojoojúmọ́ ni wọ́n máa gbóhùn mi pẹ̀lú oríṣiríṣi àwọn programs a fẹ́ ṣe program kan níbi tí àwọn èèyàn ti máa sọ ẹ̀rí wọn nìkan tí a máa bá wọn yọ pẹ̀lú mo ń sọ ọ̀tọ̀ fún wa wípé ojoojúmọ́ là ń gbọ́ ẹ̀rí wa òun náà wá sọ fún Ọlọ́run kò wá bí àwọn tó ń sọ ẹ̀rí yìí jẹ́ kí èmi náà ní èrè tó pé ẹ̀yin Olúwa mo tọ̀ wá ẹ̀yin lè gbà mí Bíbélì sọ pé ẹni ipá láti gbà mí Olúwa ẹgbà ibi tó bá mọ̀ pé o fẹ́ nà pàdúrà yẹn sí ó yá o dẹ̀ ná síbẹ̀ báyìí o ọmọ yẹn tó fún ẹ ní problem o lè ná síbẹ̀ o àwọn ọkọ ẹ tó fún ẹ problem o lè ná báyìí o ti wà nílùú òkèèrè ìwé ẹ̀ ò mà jáde àwọn tó ṣáájú débẹ̀ wọ́n mà ti ń ṣe rere o lè ná sí o òun wà ìgbéga lẹ́nu iṣẹ́ àsìkò ẹni léyìí o wàá sọ fún Ọlọ́run pé Olúwa mo rí ìkà nínú ọ̀rọ̀ yín èmi náà sì gbàgbé pé ẹni ipá láti gbà mí ní ọ̀nà wo ó yẹ ká gbàdúrà orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé èmi ti rí kà ní ọ̀rọ̀ yín mo ti gbọ́ ní ọ̀rọ̀ yín pé ẹni ipá láti gbà mí ìyẹn àwọn tó tọ̀ yín wá Olúwa mo tọ̀ wá lónìí lórúkọ Jésù Olúwa ẹ gbà mí àwọn ènìyàn tó ń gbọ́ program yìí náà Olúwa ẹ gbà wọ́n
ní ìhà gbogbo. Olúwa ẹ gbà wọ́n tilétilé, Olúwa ẹ gbà wọ́n tẹbítẹbí, Olúwa ẹ gbà wọ́n taratara. Gbogbo ibi tí ọ̀rọ̀ wọn tí ò ti dúró déédé ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ kọjá lọ báyìí kẹ́ lọ ṣiṣẹ́ lé lórí. Olúwa ẹ ṣàánú, gbọ́ àdúrà Jésù Olúwa wa, àmín. Wo bá mi lọ sínú ìwé Júdà orí kìíní. Ṣé rí ìwé Júdà yẹn? Ó dàbí pé ọ̀gọ̀rọ̀ àwa Kìrìsìtẹ́nì àkíkà Bíbélì níbẹ̀. Ṣùgbọ́n mo rí kinní kan níbẹ̀ tí mo fẹ́ pín pẹ̀lú ìwọ náà. Ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ 24 chapter 1. Ẹ̀rí tí máa ní chapter 1 chapter náà nìyẹn kò pé méjì verse 24. Ẹ̀rí tẹ́ bá wo bẹ̀ yẹn ìwé Júdà ó ní, now unto him that is able to keep you from falling and to present you faultless before the presence of his glory. Àtẹ̀tí kọjá bí ta fẹ́ lò. Ó ní ìjẹ́ ti ẹni tí ó lè pa yín mọ́ kúrò nínú ìkọ̀sẹ̀. Ẹ̀rí wá sọ fún Ọlọ́run, Olúwa ẹ gbé mi dìde. Gbogbo bí tí mo ti ṣubú, Olúwa ẹ gbé mi dìde. Olúwa ẹ má jẹ́ kí n rámáyé lára. Olúwa wá sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì lè tún gbà báyìí pé Olúwa má jẹ́ n ṣubú. Olúwa má jẹ́ n ṣubú. Ó tún ìgbà pé Olúwa gbogbo bí tí mo ti gbà ṣubú, Olúwa ẹ gbé mi dìde, ẹ gbé mi náà dìde. Olúwa má jẹ́ kí tèmi gbé sínú ayé ẹ̀já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí, gbogbo bí tí ẹ ti gbà ṣubú lórúkọ Jésù, ó yẹ dìde. Ẹ̀yin tẹ́ ṣubú yẹ dìde. Ẹ̀yin tẹ́ ti ṣubú àìsàn, tẹ́ ṣubú sínú àìsàn tó jẹ́ pé ojoojúmọ́ ẹ ti wá dọ̀rẹ́ dọ́kítọ̀, lórúkọ Jésù ó yẹ dìde nínú àìsàn yín. Ẹ̀yin tẹ́ ti ṣubú sínú gbèsè, ní orúkọ Jésù ó yẹ ẹ dìde nínú àìsàn yín. Ẹ̀yin tẹ́ ti ṣubú sínú wàhálà àti ìdààmú, ó yẹ ẹ dìde nínú àìsàn yín. Ẹ̀yin tẹ́ ti ṣubú sínú àìníṣẹ́, gbogbo ọ̀nà tẹ́ gbà láti wáṣẹ́ orí, ó yẹ dìde nínú àìsàn yín. Gbogbo ẹ̀yin tẹ́ ṣubú sínú àìrọ́mọbí, ní orúkọ Jésù ó yẹ dìde nínú àìsàn yín. Torí pé Bíbélì sọ pé Ọlọ́run ní agbára láti gbà wá ká má bàa ṣubú, ká má bàa fẹsẹ̀ kọ. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ni ó ṣe rí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ já lọ sínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20, Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 22. Acts of Apostles chapter 20 verse 32. Acts of Apostles chapter 20 verse 32. Ẹ̀rí Bíbélì wípé, and now brethren, I commend you to God and to the word of his grace, which is able to build you up. Ayérayé o. Àbí ẹ̀rí èdè Yorùbá ní ìjẹ́ nísinsìnyí ará, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró. Àbẹ́rí àṣẹ ìsọ̀rọ̀ ìkọ̀sẹ̀ báyìí, ìṣubú, àtún wá sọ ìgbéró. Wá sọ fún Ọlọ́run pé Olúwa bàbá ẹ fi mí lé ọ̀rọ̀ oore ọ̀fẹ́ yín lọ́wọ́. Yẹn pé àwọn ọ̀rọ̀ oore ọ̀fẹ́ tí Ọlọ́run ti sọ sínú ayé àwọn ọmọ rẹ̀, Olúwa ẹ mú ṣẹ́nu ayé mi. Ẹ má jẹ́ kí ìrìn àjò ayé mi forí ṣánpọ́n. Olúwa ẹ gbà mí. Ó ti débi ìkóríta tí mo ti nílò yín. Olúwa ẹ ṣàánú mi, ayé mi má jẹ́ forí ṣánpọ́n. Ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí, ayé yín ò ní forí ṣánpọ́n. Ní orúkọ Jésù, mo ní ayé yín ò ní forí ṣánpọ́n. Ní orúkọ Jésù, ayé yín ò ní forí ṣánpọ́n. Gbogbo all those that are frustrated, tí ìgbé ayé tó ti ní lára, ní orúkọ Jésù ẹ gba ìtura. 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 Àwọn tó ti dé ìkórìtà kò tiẹ̀ yé mi mọ́, lórúkọ Jésù ó yẹ gba ìtura. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ ká sáré lọ wo ìwé Hébérù yẹn. Mo ní àfikún àdúrà yẹn fún wa. Àfikún àdúrà ni, torí kò sí lára àdúrà tí a post ní ọ̀sán. Ẹ̀rí tá a post ní ọ̀sán lánàá, ní ìrọ̀lẹ́ ó ti bọ́ sí ìrọ̀lẹ́. Ìwé Hébérù orí ìkejì. Jẹ́ ká sáré lọ wo àdúrà yẹn tó wà ńbẹ̀. Ẹsẹ̀ 22. The book of Hebrew chapter 2. Hebrew chapter 2 verse 18. Ẹ̀rí Bíbélì sọ pé, for in that he himself has suffered, being tempted, he is able to succor them that are tempted. Ó ní nítorí níwọ̀n bí òun ti kára rẹ̀ ti jìyà nípa ìdánwò, ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́. Yẹ kó ní agbára, ó lè ràn lọ́wọ́ nísà tó wáyé o. Mo fẹ́ fún ọ ní oore ọ̀fẹ́ àdúrà bí ìṣẹ́jú kan péré, pé wàá sọ fún Ọlọ́run pé Olúwa
ìgbà ìdánwò tèmi rè Olúwa gbé mi borí. Ẹ dìde sí ìrànlọ́wọ́ mi ní sáà tí mo wà yìí. Mo nílò yín ní ìhà báyìí àti báyìí já gbàdúrà rẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ wà ní ìkóríta ìdánwò kan tàbí èmi, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè. Mo gbàdúrà fún yín wípé Ọlọ́run yóò gbé yín dìde. Mo wí lórúkọ Jésù pé Ọlọ́run yóò gbé yín ró. Mo sọ lónìí, ibi tó jẹ́ ẹ̀dùn ọkàn yín gangan, èyí tí ẹ ti rò pé kò lè ṣeé ṣe mọ́ láyé, èyí tí ẹ ti fi àìmọye ọdún gbàdúrà, Ọlọ́run bu òróró ìyanu síbẹ̀ báyìí ní orúkọ Jésù. Ó yá gba ìyanu yín, ó yá gba ìyanu rẹ, ó yá gba ìyanu rẹ, ó yá gba òjò ònàró gbàdúrà yìí ni mo ní kó gba ìyanu rẹ. Ṣé òkúnlẹ̀ gbàdúrà yìí mo ní kó gba ìyanu rẹ. Òjókòó gbà, ó yá gba ìyanu rẹ. Ó sùn gbà, ó yá gba ìyanu rẹ ní orúkọ Jésù Kristi. Ọlọ́run, Bíbélì sọ fún wa, ó ṣàlàyé ẹ̀ gédégédé fún wa pé Ọlọ́run ní agbára àti náà fúnra ẹ̀ wò rí nígbà tó wà ní ayé yìí. Nítorí náà ó mọ ibi tí bàtà ti ń ta ó lẹ́sẹ̀ báyìí, ó sì ń ṣiṣẹ́ ìyanu lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni gbàdúrà, ìtẹnumọ́ àdúrà yẹn òun gan àti dán gan wò rí. Tó bá ìwọ tó wà ní ìdánwò yìí, ó mọ irú ìdánwò tó wà, ó dẹ̀ sọ fún báyìí. Mo gbàdúrà bó ṣe ń sọ yẹn, ìyanu ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bó ṣe ń sọ yẹn ní orúkọ Jésù, ìyanu ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bí o ṣe ń sọ yẹn ní orúkọ Jésù, ìyanu ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé adúpẹ́, ayìn yín lógo. Ọlọ́run wa fi ọpẹ́ àti ìyìn fún yín fún orí ọ̀fẹ́ ìtẹ́tún fún wa lónìí. Olúwa gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀yin tí ẹ ti gbàdúrà àti ẹ̀yin tí ẹ ó tún gbà á ní orúkọ Jésù Kristi, ìyanu tiyín náà yóò dé kankan lórúkọ Jésù. Ẹ̀rí tiyín yóò kún ètò wà nílẹ̀. Ògo Ọlọ́run yóò sì farahàn. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá wa lọ, kó ṣiṣẹ́ ìyanu, kó dúró tì ọ́, kó mú ẹ̀rí ẹ̀ dé kankan láàrin ọ̀pọ̀ ènìyàn lórúkọ Jésù. Wàá dìde sọ ẹ̀rí rẹ yóò sì darí ọ̀gọ̀rọ̀ ènìyàn sí ọ̀dọ̀ Ọlọ́run. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah.